ọkọ mi ọba ọ̀run wọn náà wá jó ọṣẹ báyìí mo wà rẹ wá sí ọ̀dọ̀ rẹ torí pé mo rí Friday mi mo ṣe ń jó wọ́n sàn tá a dàrí ìjì o tàlàbà máa yin bí rẹ ọkọ mi ọba ọ̀run wọn náà máa bí báyìí má ṣe báyìí mo wà rẹ wá sí ọ̀dọ̀ rẹ olúwa ṣe o mo rí Friday mi wọ́n sàn tá a dàrí ìjì o tàlàbà máa yin bí rẹ ó yẹ kẹsẹ̀ mi máa jó ó yẹ kọkàn mi máa yọ níwájú olúwa ó yẹ kẹnu mi máa kọrin ògo olúwa ṣeun púpọ̀ láyé mi falala 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 èmi jọlá olúwa ṣe falala falala èmi jọlá jésù falala falala ọkùnrin jọlá olúwa falala falala obìnrin jọlá jésù falala 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 oore tí bàbá ṣe o ó jẹ mí lójú oore tí bàbá ṣe o ó má yà mí lẹ́nu bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore o ọpẹ́ ló yẹ ọ́ ò má ṣe bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́ pariwo àfọpẹ́ àti ìfẹ́ Elédùmarè àgbéga àfọpẹ́ àti ìfún Jésù lókè o ẹgbẹ́ga ọba tó wá sáyé o láti wá kú fún wa o ṣùgbọ́n ó kú ikú oró kẹ́mi kan lè ní iye ẹgbẹ́ga ṣùgbọ́n ẹgbẹ́ga o ẹgbẹ́ olúwa ga o gbogbo ayé gbéga o ẹgbẹ́ga o ẹgbẹ́ga àfọpẹ́ àti ìfẹ́ Elédùmarè ẹgbẹ́ga bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ o iṣẹ́ wọn dẹni bàbá mo dúpẹ́ pariwo bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ o iṣẹ́ wọn dẹni bàbá mo dúpẹ́ gbogbo ẹ̀dá síbẹ̀ láyé o ẹ bá mi yí Jésù lógo pariwo gbogbo ẹ̀dá síbẹ̀ láyé o ẹ bá mi yí Jésù lógo kí ni bá fi sọ orí rẹ bàbá kò ṣe sọ kí ni bá fi sọ orí rẹ ọmọ nínú ayé mi o kí ni bá fi sọ orí rẹ mi mímọ́ o kìkìdá ọpẹ́ ló yẹ kìkìdá ọpẹ́ ló yẹ kìkìdá ọpẹ́ ló yẹ fọdẹdẹ nínú ayé mi o kìkìdá ọpẹ́ ló yẹ ìyìn ya ilé rẹ onílé ayọ̀ ṣùgbọ́n ògo ya ilé rẹ onílé ayọ̀ ọba tó ṣògo ayé mi dàlà ìlágbára èmi tọpẹ́ tọ́ sí mo mọ́ra mi èmi ọlọ́pẹ́ èmi tọpẹ́ tọ́ sí mi mọ́ra mi o torí pé èmi ló fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ níwájú olúwa èmi ló fi gbàgbọ́ rí àánú gbà o èmi tójú tìrí tójú òní tì láéláé ojú òní tì mí láyé àti wọnà èmi tọpẹ́ tọ́ sí mo mọ́ra mi aláyé ló máa yíyọ o òkú kò lè yíyọ bàbá aláyé ló máa yíyọ òkú kò lè báwa láyé bá ṣe yí Jésù òkú kò lè ṣe yẹn rárá aláyé ló máa yíyọ òkú kò lè yíyọ nítorí pé mo wà láyé lèmi ṣe yíyọ o bàbá aláyé ló máa yíyọ òkú kò lè yíyọ Dáfídì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òkú kò lè yíyọ bàbá aláyé ló máa yíyọ ṣùgbọ́n òkú kò lè yíyọ bàbá àgbà arúgbó ọjà o ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló bàbá àgbà arúgbó ọjà bàbá àgbà ìjẹ̀dá bàbá àgbà arúgbó láíláí ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ ó pé ògo kárí ògo aládé ògo máa wọlé o àní kí ló ṣe o ó gbé ògo kárí ògo aládé ògo máa wọlé aládé ògo níyàwó bàbá aládé ògo láti dùn ògo dé dùn ògo ó gbọ́ngàn kárí ògo
ológo dídá. Ó gbé òkúta kúrò lẹ́nu bọ́dì ayé mi. Ọba láró ṣe ẹ̀dá, ọlọ́run mi ẹ̀dá sákì. Orí yìí, orí ọ̀gá, orí ayọ̀ ni wọ́n fi gbé bàbá. Fún dídá tó dáwọ́ sí, fún ìkẹ́ ìgèrè bàbá. Fún ọjọ́ aláàtọ̀pẹ́, pẹ̀lú ààbò rẹ̀ tó dájú ọṣẹ́. Orí yìí, orí ọ̀gá, orí ayọ̀ la ó fi gbé bàbá ga. Ìjọ la ó máa jó, ayọ̀ la ó máa yọ̀, lọ́nà àjò sílùú ọ̀gá. Orin la ó máa kọ. Oyè biribiri, ire owó, ire ọmọ, àlàáfíà, ẹ̀mí gígùn, àṣeyọrí, owó ńlá, kọ́ńtrátì ńlá, àlùyọ ńlá, ìgbéga ńlá, ìbùkún ńlá. Ó ti yí kàn mí, oyè biribiri kiri kàn mí o. Biribiri, ó ti yí kàn mí o. Máa sọ tiẹ̀, oyè biribiri kàn mí o. Yeah. Àánú Olúwa yí kàn mí o. Jehovah, you are the most high. Jehovah, you are the most high God. Hallelujah. Èmi ló kàn gbogbo èrè tí mo wá. Èmi ló kàn, it's my turn. It's my turn to carry baby, to be celebrated, to be honored in the land of the living. You too, gbogbo nǹkan tó ń fẹ́. Ó ti kọ̀ ẹ́. Torí ẹ̀ la ṣe ń jó. Òpin ọ̀sẹ̀ kò ní jókòó ẹ̀mí àmì àti ẹ̀. Gbogbo èrè tó kù ń bẹ̀ tèmi tiẹ̀ ni. Lórúkọ Jésù Ọlọ́run kò gbọ́ rẹ wá. Àmín.